Gbogbo ẹ̀yin tiwa lórí Gist Entertainment TV ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹ gbọ́ tá a bá ní ká wò ó nínú King Dr. Saheed Osupa àti Alhaji Wasiu Pasuma ọ̀gá ńlá gbogbo àwọn onífújì pátápátá káfàtà ta ló ń standard ẹ̀ tó bẹṣu sẹ́wà Funke Akindele lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ yìí. I mean wípé Tani standard ẹ̀ fẹ́ Funke Akindele nínú Pasuma ọ̀gá ńlá àwọn onífújì pátápátá ní tilé toko àti King Dr. Saheed Osupa. Tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì sì kọ́ bá a bá rìnrìn kásọpá rìnrìn ni o. Àjànàkú Funke Akindele kọjá mórí nǹkan fìrí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ yìí. Funke Akindele gangan lọmọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ torí bá a ṣe ń sọ̀rọ̀ yìí net worth Funke Akindele ó ti gbẹ́nulé bíi $3 million tẹ́yìn náà bá ṣe sí náírà ẹ kàjékù kalẹ̀ o. Àwọn tèmi nígboro ayé àwọn ti Pàṣọ ọ̀gá ńlá fújì àti àwọn ti King Dr. Saheed Osupa wọ́n ní kò sí bí Funke Akindele bó ṣe lè gbé kinní yẹn dání tó wọ́n ní kò tí ì gbé dání tó King Dr. Saheed Osupa kò dẹ̀ tí ì gbé dání tó bá a wà sí Pasuma ọ̀gá ńlá. Wọ́n ní kóbìnrin tàtọ̀rìn kárì tọkùnrin náà bá tàtọ̀rìn kárì ẹnìkan láti lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀gá ńlá fújì Pasuma Wonder àti King Dr. Saheed Osupa ẹ jẹ́ ká jọ fojú wò ó nínú Saheed Osupa àti Pasuma ọ̀gá ńlá fújì ta ni gan-an nínú àwọn méjèèjì ní standard ẹ̀ fẹ́ Funke Akindele. Tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ àkọ́kọ́ nínú ìgbà bí ìgbà àkọ́kọ́ tẹ̀ ń bọ́ sórí ìkànnì yìí ẹ bá mi tẹ subscribe button kẹ́ ẹ dẹ̀ like fídíò yìí torí kẹ́ ẹ lè máa jẹ̀gbádùn oríṣiríṣi àwọn ètò tá a máa mú wá fún yín bó ṣe ń lọ láàrin àwọn òṣèré bó ṣe ń lọ láàrin àwọn amúlùdùn bó ṣe ń lọ láàrin àwọn celebrity. Ẹ jẹ́ ká kàn tiẹ̀ believe pé Funke Akindele ò tí ì marry. Ó yá ta ló máa tètè bẹṣu sẹ́wà Funke Akindele nínú Pasuma Wonder àti Dr. Saheed Osupa. Ó yá ẹ drop comment yín sínú comment section fídíò yẹn. Ẹ má gbàgbé tẹ́ ẹ bá dẹ̀ tí subscribe sórí channel yìí láti tẹ subscribe button kẹ́ ẹ like fídíò yìí. Thanks for watching.